lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹrin nínú oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí, ó ní gbajúgbajà ajìjàǹgbara fòmìnira ilẹ̀ Yorùbá ni tí ó tún jẹ́ jagunjagun àti akọni Yorùbá, ìyẹn olóyè Sunday Adéníyì Adéyẹmọ, ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho, ni ó mà ṣe àbẹ̀wò sí àrólé Oòduà kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, ìyẹn Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé lásìkò tí Sunday Ìgbòho tó lọ ṣe ìfilọ́lẹ̀ ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn tó fi ń dáàbò bo ilẹ̀ Yorùbá lásìkò yìí, inú ló lọ ṣe baba kẹ́ẹ̀pẹ́ sí kábíyèsí láàfin, ṣe àwọn àgbà kúkú ti lọ wọ́n ti bọ̀, wọ́n ní ẹni kọjá lójúde ọba tí ò kọba bí ìgbà porí ọba fẹ́ ni. ìdí èsì ni Sunday Ìgbòho ló fi wo wípé òun ò lè wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun kó má dọ́dọ̀ àrólé Oòduà tó jẹ́ bàbá òun láti ṣe kábíyèsí àti baba kẹ́ẹ̀pẹ́ àti láti gbàdúrà lẹ́nu àgbà, tó sì jẹ́ pé nígbà tí Sunday Ìgbòho tí ó dé ààfin kábíyèsí, ìní kábíyèsí mà jọ́ lójú, tí kábíyèsí fi bó ṣe nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá tó fi hàn fún gbogbo ọmọ Yorùbá ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé látọdún tó kọjá ìní olóyè Sunday Ìgbòho ló ti dá ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn sílẹ̀. ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn yìí ló fẹ́ fi máa dáàbò bo gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ilẹ̀ Yorùbá papọ̀ mọ́ ìpínlẹ̀ Kwara tí ìjọba àpapọ̀ ti kà mọ́ ara ilẹ̀ Haúsá àti àárín gbùngbùn ilẹ̀ Haúsá, tó sì jẹ́ pé níṣe ni Sunday Ìgbòho ló tún kéde wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fi òǹtẹ̀ lu ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn ọ̀hún. Bákan náà níṣe ni Sunday Ìgbòho ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfilọ́lẹ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn náà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ wípé lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí inú lọ ṣe ìfilọ́lẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú Òṣogbo ló sì ti wáyé, ṣùgbọ́n tó ní pé òun ṣe àbẹ̀wò sí ìlú Ilé-Ifẹ̀ nígbà tóun ti wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti kí Ọọ̀ni Ilé-Ifẹ̀. ṣàwọn lẹ́yìn tí kábíyèsí tó ti gbàlejò Sunday Ìgbòho láàfin ẹ̀ ni ó mà fún Sunday Ìgbòho ní 100 million naira 100 million naira, ó ní kí ó ná lórí ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn ẹ̀, bẹ́ẹ̀ ló tún fún un ní mọ́tò tí wọ́n fi ń ṣe ètò ààbò ìyẹn Hilux van láti fi ran àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ lọ́wọ́. ṣáò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́n pé ìdí tí kábíyèsí fi ṣe eléyìí ó ní ìfẹ́ tó ní sí ilẹ̀ Yorùbá àti láti fi ṣe àtìlẹ́yìn fún ẹ̀ṣọ́ ààbò ìrú ẹkùn láti lè dáàbò bo ilẹ̀ Yorùbá, nítorí wọ́n ní kábíyèsí ó mọ̀ pé ètò ààbò ilẹ̀ Yorùbá ò rí bó ṣe kórè àti pé iṣẹ́ ńlá ni Sunday Ìgbòho ń ṣe, tá a sì gbọ́ pé ìdí èyí náà ni kábíyèsí fi owó tabua náà ló fi ta wọn lọ́rẹ.